A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Mínísítà àná fún iṣẹ́ àti ìgbanisíṣẹ́ Sínátọ̀ Chris Ngige ti sọ wípé àwọn alága ìjọba ìbílẹ̀ kan wà tí ìwà ìbàjẹ́ wọn peléke ju ti àwọn gómìnà lọ. Ngige sọ ọ̀rọ̀ wọ̀nyí lópin ọ̀sẹ̀ ní ìpínlẹ̀ Enugu níbi ìpàdé ọlọ́dọọdún àwọn dókítà oníṣẹ́ abẹ inú ara, níbi tí ó ti sọ̀rọ̀ lórí ìṣèjọba ìbílẹ̀ àti ilé ìwòsàn kéréje. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn alága ìjọba ìbílẹ̀ kan wà tí ó ṣe wípé gbogbo ohun tí wọ́n fi ọpọlọ rò ní bí wọ́n ṣe máa kó ọrọ̀ jọ sí ìlú Àbújá, ìlú Èkó àti ilẹ̀ òkèèrè, láì wo bí ìdàgbàsókè ṣe máa bá ilé ìwòsàn kéréje àti iléèwé ní agbègbè wọn, níbi tí wọ́n ti ń jẹ olùkọ́ ní owó àti àjẹmọ́nú fún ọ̀pọ̀lọpọ̀ oṣù. Mínísítà àná kérora lórí ilé ìwòsàn kéréje tí ó lé ní 15,000 tí wọ́n kọ́ káàkiri orílẹ̀-èdè gẹ́gẹ́ bí iṣẹ́ àkànṣe constituency, ṣùgbọ́n tí wọn kò yàdé rẹ̀ bí ó ti ń ké sí State Economic Planning Boards, àjọ tó ń ṣàmójútó ọrọ̀ ajé ìpínlẹ̀, láti ṣe àtúnṣe àwọn ohun èlò tí ẹnikẹ́ni kò ya ìdí rẹ̀ fún ọjọ́ pípẹ́. Bákan náà ni Ngige rọ ilé-ẹjọ́ tó ga jùlọ láti bójú wo ìdájọ́ rẹ̀ lórí ààyè tí wọ́n fi gba àwọn ìjọba ìbílẹ̀ bí ó ti ní èyí lòdì sí àtúnṣe ìwé òfin ọdún 1999. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Archbishop ìjọ Àgùdà ní Dáósìsì ìpínlẹ̀ Sokoto, Bíṣọ̀bù Matthew Kukah ti ṣe àpèjúwe Ààrẹ Bọ́lá Tinubu, aṣíwájú rẹ̀ Muhammadu Buhari àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ààrẹ tí ó ti jẹ sẹ́yìn lórílẹ̀-èdè ní ìṣèjọba pàjáwìrì (accidental leadership cycle). Ṣùgbọ́n lálẹ́ àná ni iléeṣẹ́ ààrẹ fèsì sí Bíṣọ̀bù bí wọ́n ti ní kí ó má ka Ààrẹ Tinubu mọ́ àwọn oníṣèjọba pàjáwìrì. Wọ́n ní Tinubu gbáradì kí ó tó gba ìṣèjọba. Gẹ́gẹ́ bí àlàyé Kukah, ó ní ọ̀pọ̀ nínú àwọn tó ṣèjọba lórílẹ̀-èdè ni wọn kò gbáradì dáradára, pàápàá jùlọ ní orílẹ̀-èdè tí agbára ti jẹ wọ́n lógún. Kukah sọ èyí níbi ọ̀rọ̀ ìyànjú rẹ̀ tí ó wáyé ní ibi ìṣíde iléèwé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ àti ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹrin ti Ndoma Egba tí ó wáyé ní ìlú Àbújá. Kukah ṣe ìrántí àwọn adarí tí wọ́n ti jẹ nínú ìtàn, bí ó ti tọ́ka ìwà àìgbáradì láàrin wọn. Ó ní bí a bá wo sàkún àwọn adarí tó ti ń jẹ, a ó ṣe àkíyèsí wípé oore-ọ̀fẹ́ ni ọ̀pọ̀ nínú wọn ní, wọn kò gbáradì. Ó ní pẹ̀lú bí Ààrẹ Tinubu ṣe ní òun gbáradì tó, síbẹ̀ ó tún ń làkàkà ní orílẹ̀-èdè kò tíì fẹsẹ̀ múlẹ̀. Ó gba ìṣàkóso lọ́wọ́ Buhari tí ìyẹn ti yẹ̀bá kúrò nínú ìṣèjọba tipẹ́tipẹ́. Buhari náà gba ìṣàkóso lọ́wọ́ Goodluck Jonathan, lẹ́ni tí kò lálàá àti di ààrẹ ṣùgbọ́n tí kádàrá àti orí ṣe lóore. Jonathan gba ipò lọ́wọ́ Yar'Adua, Yar'Adua gba ipò lọ́wọ́ Ọbásanjọ́ tí ó jàjàbọ́ nínú ẹ̀wọ̀n lójijì láti di ààrẹ. Ọbásanjọ́ gba ipò lọ́wọ́ Abacha tí ó ti pàṣẹ ológun gba ìṣèjọba aláìlópin títí kádàrá fi yọ ọwọ́ rẹ̀ láwo. Abacha tẹ̀lé Shonekan, oníṣòwò tí wọ́n pè lójijì láti wá darí. Àlàyé wọ̀nyí ṣe àfihàn wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn kò gbáradì tí ìmọ̀ wọn kò sì kún tó láti darí. Kukah tẹnumọ́ wípé láti darí láyé òde ìsinyìí nílò ìmọ̀ tó péye lórí agbègbè àti ìdojúkọ inú rẹ̀. Níbi ayẹyẹ yìí kan náà ni alága àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbògi olóró NDLEA, ajagunfẹ̀yìntì Buba Marwa ti tẹnumọ́ ìdí láti tètè ní ìmọ̀ àti òye àti darí láti ìbẹ̀rẹ̀ ayé. Bákan náà ni ó fi ìṣòro tí wọ́n ń kojú sọ ìjákulẹ̀ àwọn adarí bí ó ti tàn mọ́lẹ̀ sí ìpèníjà tí wọ́n ń kojú. Marwa ṣe àpẹẹrẹ afọ́jú kan tí wọ́n mú pẹ̀lú egbògi olóró. Láti ìpínlẹ̀ Èkó lọ ìpínlẹ̀ Kano ló ti ń kó egbògi olóró cannabis. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni ó ti ní òun kò mọ̀ wípé egbògi olóró ni ó wà nínú ẹrù tí wọ́n gbé fún òun láti lọ jábọ̀. Bí ó ti tọ́ka afọ́jú mìíràn ní ìpínlẹ̀ Èkó, gbẹ̀yìngbẹ́yín wọ́n tọpinpin dé ọ̀dọ̀ ẹni lẹrù tí ìyẹn náà jẹ́ afọ́jú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Òṣìṣẹ́ ọlọ́pàá àná tí í ṣe rìpẹ́tọ̀ ọlọ́pàá láti ìpínlẹ̀ Edo Edith Uduma ti lérí láti pa ara rẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ látàrí wípé wọ́n gbaṣọ lọ́rùn rẹ̀ lẹ́yìn tí ó ṣe alamí ẹ̀sùn kan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sùn ìbálòpọ̀ akẹgbẹ́ rẹ̀ kan. Ó fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá wípé wọ́n lé e lẹ́nu iṣẹ́ lọ́nà àìtọ́ láì fún ará ìlú ní àǹfààní àti gbọ́ tẹnu rẹ̀. Ìyọnípò Uduma wáyé lẹ́yìn fọ́nrán kan tó gba orí ẹ̀rọ ayélujára nínú oṣù kẹwàá níbi tí ọ̀gbẹ́ni kan tí wọ́n pè ní Sergeant Abraham ti wà ní ipò tí kò bójúmu pẹ̀lú ọmọ ọdún 17 kan nínú àgọ́ ọlọ́pàá gúúsù Ibie, ìpínlẹ̀ Edo. Nínú fídíò yìí ni òṣìṣẹ́ ọlọ́pàá yìí ti ń súré wọ ṣòkòtò rẹ̀ tó wá ń béèrè lọ́wọ́ Edith ìdí tí ó fi ń ṣe àkàálẹ̀ rẹ̀ fídíò recording. Bẹ́ẹ̀ lọ̀dọ́mọbìnrin yìí náà sùn kalẹ̀ sórí àga. Lẹ́yìn èyí ni a gbọ́ wípé àwọn ọlọ́pàá méjèèjì ni wọ́n padà lé lẹ́nu iṣẹ́ lẹ́yìn ìgbẹ́jọ́ wọn láàrin ilé-iṣẹ́ Audley Room Trial. Nínú àtẹ̀jáde tí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Edo yọ̀ǹda nínú oṣù kọkànlá láti ọwọ́ alukoro Moses Nyamo ni wọ́n ti ṣe ẹ̀sùn wípé Uduma lẹ̀dí àmọ̀pọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ rìpẹ́tọ̀ Ibrahim Muhammed láti lọ́ mílíọ̀nù kan náírà gbà lọ́wọ́ Abraham kí wọ́n má bàa tú àṣírí Abraham. Ṣùgbọ́n nígbà tí Abraham fi 45,000 naira lọ̀ wọ́n ni wọ́n tú àṣírí ọ̀hún fáráyé rí gẹ́gẹ́ bí ẹ̀sùn tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe. Àtẹ̀jáde ọ̀hún tẹ̀síwájú wípé lẹ́yìn tí àṣírí tú sí Uduma lọ́wọ́, kàkà kí ó ṣe àfisùn sí iléeṣẹ́ ọlọ́pàá fún ìgbésẹ̀ ìyà tí ó tọ́, ó wá fẹ́ lo àǹfààní ìwà ìdójútini yìí pawó sápò pẹ̀lú bí ó ti ké sí ọkọ rẹ̀. Bákan náà ni wọ́n ní wọ́n já okùn apá ọkọ rẹ̀ wálẹ̀, demoted sí ipò sergeant. Ṣùgbọ́n Uduma sẹ́ gbogbo ẹ̀sùn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn bí ó ti ní òun kò fi ìgbà kankan béèrè owó lọ́wọ́ afẹ̀sùnkàn, bẹ́ẹ̀ ni wọn kò fún òun láǹfààní àti ṣàlàyé tẹnu rẹ̀ nítorí òun kò lẹ́nu láàrin iléeṣẹ́ ọlọ́pàá. Uduma ní gbogbo ohun tí iléeṣẹ́ ọlọ́pàá Edo ń sọ kìí ṣe òtítọ́, wọ́n kàn fẹ́ fi ìyà jẹ òun ni nítorí òun kìí ṣe onípò ńlá tàbí ní ẹni lè gbèjà òun lẹ́nu iṣẹ́. Ó fi kún un wípé olú iléeṣẹ́ ṣì ń ṣe ìwádìí yìí lọ́wọ́ kí Edo Command tó súré lé òun lẹ́nu iṣẹ́. Pẹ̀lú omijé lójú ni Uduma fi ní òun fẹ́ ìdájọ́ òdodo nítorí lọ́nà àìtọ́ ni wọ́n fi lé òun lẹ́nu iṣẹ́. Ó ní ọkọ tí òun náà pín nínú wàhálà yìí kò mọ ohunkóhun nípa rẹ̀. Ọkọ rẹ̀ gbé oúnjẹ wá fún un ni ó fi rìn sásìkò àtìmọ́lé ni ọkọ rẹ̀ wà láti ìgbà náà. Òun náà ń lọ faraṣoko nítorí wọ́n fẹ́ fi òun náà sí àtìmọ́lé. Kò rí ààyè àti fi ojú kan àwọn ọmọ rẹ̀. Bí ọmọ orílẹ̀-èdè bá kọ̀ láti gbọ́ tẹnu rẹ̀, òun á gbẹ̀mí ara òun pẹ̀lú àwọn ọmọ káwọn kúkú fi ayé sílẹ̀ fún wọn. Uduma ṣe ẹ̀sùn wípé DPO ni ó ní kí òun béèrè owó lọ́wọ́ Ibrahim nígbà tí wọn kò rí i, bóyá èyí á jẹ́ kí ó fi ara hàn láti wá dáhùn ìbéèrè. Ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ni ó jẹ́ bí DPO pẹ̀lú àwọn ọ̀gá yòókù ṣe yí bírí da ẹ̀sùn lé e lórí. Bí iléeṣẹ́ ọlọ́pàá bá lè ṣe èyí fún ọ̀kan lára òṣìṣẹ́ wọn, kí wá la fẹ́ sọ fún ti ará ìlú? Gbogbo akitiyan akọ̀ròyìn láti kàn sí agbẹnusọ ọlọ́pàá ló já sí pàbó. Ṣùgbọ́n a gbọ́ wípé ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn kan, Take It Back Movement, ti kọ̀wé ẹ̀dùn petition ránṣẹ́ sí ọ̀gá ọlọ́pàá yányán lórí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní lílé lẹ́nu iṣẹ́ lọ́nà àìtọ́ àti jíjá okùn ẹni lẹ́nu iṣẹ́ lórí ẹ̀sùn ìbálòpọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹnu ti ń kun olórin Afrobeat Davido látàrí ọ̀rọ̀ tí ó sọ bí ó ti gba àwọn aláwọ̀ dúdú ilẹ̀ Amẹ́ríkà ní ìyànjú kí wọ́n má dábàá àti wá gbé ní Nàìjíríà. Ìròyìn jábọ̀ wípé níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ètò The Big Homies House podcast ni Davido ti rọ àwọn ará ilẹ̀ Amẹ́ríkà, pàápàá jùlọ ọmọ Nàìjíríà àárín wọn, kí wọ́n má padà sílé bí ó ti ṣe àwáwí ipò tí ọrọ̀ ajé orílẹ̀-èdè wà. Ọ̀rọ̀ olórin yìí wáyé lẹ́yìn àhesọ wípé àwọn aláwọ̀ dúdú ọmọ Amẹ́ríkà ti ń gbèrò àti fi United States sílẹ̀ lẹ́yìn àṣeyọrí níbi ìdìbò ààrẹ orílẹ̀-èdè US Donald Trump. Ìwádìí sọ di mímọ̀ wípé ipò ríru ọkàn ti bẹ́ sílẹ̀ láàrin àwọn aláwọ̀ dúdú lórí òfin tí Trump lè ṣe tí èyí sì máa ṣe àǹfààní fún àwọn aláwọ̀ dúdú. Nígbà tí ó ń fèsì sí àhesọ yìí ni Davido ní
kò rọrùn lórílẹ̀-èdè, ọrọ̀ ajé ti doríkodò. It is not cool back home. The economy is in shambles. Èsì yìí ló ti wá fa oríṣiríṣi awuyewuye bí àwọn ọmọ orílẹ̀-èdè kan ṣe ní kí Davido kó ọ̀rọ̀ rẹ̀ jẹ ní kíákíá. Ọ̀kan lára àwọn olóyè ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC), Joe Igbokwe sọ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook wípé kí olórin yìí kó ọ̀rọ̀ rẹ̀ jẹ lóníwàrà ṣìṣà. Igbokwe kọ wípé àna òun Davido ti ba òun lọ́kàn jẹ́ pẹ̀lú bí ó ti sọ fún gbogbo àgbáyé ní Amẹ́ríkà wípé ọrọ̀ ajé Nàìjíríà ti pinyìnkìn, òun á sì fẹ́ kó kó ọ̀rọ̀ rẹ̀ jẹ nítorí Nàìjíríà ni ó gbé dé ipò tí ó wà. Bákan náà ni amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ààrẹ àná Muhammadu Buhari, Bashir Ahmed náà sọ wípé gbólóhùn yìí kù díẹ̀ káàtó. Ó ní títa orílẹ̀-èdè ẹni lọ́pọ̀ ní ilẹ̀ àjèjì jẹ́ ìdójútì kò tọ́ sí irúfẹ́ ìlúmọ̀ọ́ká bíi ti Davido, láwọn tí ó yẹ kí wọ́n jẹ́ ẹni àwòkọ́ṣe àti aṣojú ní gbogbo ibi tí wọ́n bá ara wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.